ọlọ́run ó fojú ọ̀tá nàìjíríà hàn. ta ni ń gbógun tì wá ọlọ́run ó fojú ọ̀tá nàìjíríà. àwọn tí ń gbógun ti ṣe rere nàìjíríà ọlọ́run ó gbógun ti ṣe rere wọn. ń gbógun ti àlàáfíà nàìjíríà ọlọ́run ó gbógun ti àlàáfíà wọn. gbogbo àwọn tí ò fẹ́ nàìjíríà ó rójú àwọn náà ò ní ráàyè. gbogbo àwọn tó ń da nàìjíríà láàmú ọba tó ní mí yọ̀ọ̀bá ń dà wọ́n láàmú. àwò kí ló dé. bàbá tó bọ́ bẹ́ẹ̀ fẹ́ regret pé kí lòun ń wá òun tóun ń jayé òun tẹ́lẹ̀ tóun wá di pé wàhálà ní lójoojúmọ́. kò mọ́ ṣe lójú ara ayé kò mọ́ ṣe lójú àlejò. àwa tá a tún jẹ́ tiẹ̀ ńlẹ̀ yorùbá a tún gbógun tì. òun tó mọ bíi bàtà ti ń ta wá lẹ́yìn ẹsẹ̀. tó mọ̀ wípé àìpín owó dé local government a máa jẹ́ orí ọ̀tá mẹ̀kúnnù. ara wọn kan tí a tún sọ pé wọn ó gbéjọba àpapọ̀ lọ ilé ẹjọ́ àgbáyé lórí wípé wọ́n kó owó wípé kíjọba ọmọ sanwó fún ìjọba àbílẹ̀ direct. kábíyèsí olódùmarè ọlọ́run ó fojú ọ̀tá nàìjíríà hàn. wọ́n ní a fẹ́ ṣèwọ́de bọ́bá kúkú bá a bá kọjú sí ọ̀tá bọ́bá kọ̀yìn sí ọjà ń kù mọ̀ bọ́bá kù wọ nìkan tẹ́rù ara rẹ̀ pa. bí wọ́n bá náà ó ṣèwọ́de wọn ò ṣe mísítéèkì o. mo tiẹ̀ ọ̀gá ọlọ́pàá pátápátá nàìjíríà ẹgbẹ́ tó kùn ó gbìyànjú ó kárí láyé. torí wípé bọ́bá ṣe pé lóòótọ́ ní ìròyìn tá à ń gbọ́ pé ó sọ fún wọn pé ẹ gbọ́dọ̀ dá wọn tí ó ṣèwọ́de láàmú ẹ gbọ́dọ̀ fáyà ẹ gbọ́dọ̀ pa ẹnìkankan o. ọwọ́ jẹ́ pé lóòótọ́ lọ sọ bẹ́ẹ̀ a jẹ́ pé nàìjíríà náà ti ń lajú bí ìlú èbónú. ata ṣèwọ́de náà ká ṣe ní rọwọ́rọsẹ̀ ní wọ́ọ́rọ́wọ́ o. ẹ mọ̀jà lọ tájẹ́ẹ̀tì pé èkó ó dèrú kínní kan ó dèrú. wọ́n gbìmọ̀ràn wípé ìpínlẹ̀ ọ̀yọ́ ó dèrú ìlú bàbá rẹ̀ náà ó bàjẹ́. gbìmọ̀ràn pínlẹ̀ yorùbá ó bàjẹ́ ìlú bàbá ó bàjẹ́. tájẹ́ẹ̀tì àwọn oníwọ́de wọn ò nílò àbújá bíi tíṣẹ̀lẹ̀ ti fẹ́ ṣẹlẹ̀. wọ́de wọ́ọ́rọ́wọ́ ẹ̀fẹ̀ onú hàn káàkiri àgbáyé wọn. àtúgbà wá bí o ọ̀gá nnpc mọ̀ jáde ọmọ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ epo rọ̀bì ní nàìjíríà àṣé kábíyèsí ojú ó tì yín gbogbo ẹ̀yin tẹ̀ ń da orílẹ̀-èdè nàìjíríà láàmú. àṣé bá a ṣe ímpọ́ọ̀tì epo tí wọ́n ń lọ rèé kó epo wá láti ìlú èbó òun àsọdùn máwọn kan nú àsáwọn kan ọ̀fẹ́ ká bọ́kù ònú wàhálà bẹ́ẹ̀. ti bẹ̀rẹ̀ sí ní fẹnu yẹ̀yẹ́ epo dangote o wọ́n ní ọ̀wọ́ standard àgbáyé wọ́n ní inferior ni epo tí wọ́n ń dà sí mọ́tò já nọ́mbà mọ́tò tí aláìlọ́ọ̀nù tí wọ́n ń dà á sí tí ń pafẹ́ epo tó ń gan lórí láyà tó ní wọ́n dànù mọ́tò òun àwọn nnpc ọ̀gá abẹ́ mọ̀fẹ́ nù bá. lẹ́ni ti sọ pé owó tí wọ́n fi yẹ kí wọ́n ní ìdá 9 nínú iléeṣẹ́ wọn ọ̀sán. ká mọ̀ yí gbogbo ẹ̀ lura wa ká mọ̀ yí gbogbo ẹ̀ ẹ wo máfíà tí ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà yìí tí máfíà ò bá tán nàìjíríà ò lè gbádùn. àwọn ẹ̀yin lẹ́ẹ̀jà gbádùn ayé. bàbá níbo ni lágbájá ọba yàrá já ẹ̀yin lẹ̀ ẹ̀ máa wí bẹ́ẹ̀. níbo ni ẹ̀ ṣèjọba ìjàgàbá níbo ni ń lọ. lẹ́sẹ̀ síjọba jonathan ẹ̀jọ́ ṣe rere tó fi kú òǹbẹ̀. ẹ pẹ̀gàn ìjọba buhari ẹ pè ń bàbá gòsù ló dánwò. ẹ mọ̀ tó ti fẹ́ máa fẹnu yòǹbó buhari báyìí péjọba rẹ̀ dáajé lé lọ. látàyè Babangida ní tẹ́ẹ̀dẹ́ ìjọba àbáṣà ìgbọ́ pé ìjọba ológun gírímọ́kàì làwọn eléyìí. láwa fi ìjọba àwa ara wa wú. ìjọba tó lòun fi kún owó àjẹmọ́nú àwọn òṣìṣẹ́ àtowó oṣù àwọn òṣìṣẹ́ wọ́n sọ di 70,000 látòrí 30,000. ọ̀tá ètò. nígbà táwọn ẹgbẹ́ òṣìṣẹ́ wa ń ṣe kándú pé rárá o 250 làgbà. wọ́n bá ní ọ̀yà ẹ̀jẹ̀ àjòkó round table. wọ́n bá fẹ́ gba 250,000 kò lè owó epo ọ̀ lọ sí iye báyìí o. tá a fi lè rówó ń san fóṣìṣẹ́ nù àgbowó epo lọ iye báyìí tọ́ba ẹ pé ẹ bá fọwọ́ sí i. àwọn òṣìṣẹ́ ní epo wà ní 750
650 kálukú ń pariwo orí ìwọ̀n àyà àwọn gbé lọ bí 1002 mbà wọn ò lè ṣe wọ́n lè ṣèyún ẹ̀ gbowó oṣù o àwọn òṣìṣẹ́ orí wọn sì pé wọ́n bá pera wọn jọ ẹjẹ́ àwo kìíní yìí o wọ́n ti kó gbogbo òṣùná wájú wa o kò sí bí wọ́n ṣe lè ṣe o àfi ká gba owó oṣù yìí o àwọn olórí ibú tí wọ́n fẹ́ máa lo àwọn òṣìṣẹ́ wọ́n fẹ́ máa sọ wípé kí lẹ fẹ́ máa gbà. olóṣèlú ni wọ́n ń gbà wọn ò ti wọlé ara ń ta àwọn inú ń bí wọn. lẹ́nu ìgbà tí ìjọba Jagabam tí ẹ ṣètò tí ẹ gbàṣẹ láti ilé ẹjọ́ tó ga jù. ẹjọ́ náà ládàpá ní Supreme wípé ìjọba local government ní kó máa gbowó ẹ̀ direct. a ti rá wọn nínú àwọn ẹ̀yà olóṣèlú kejì tí wọ́n kí Tinubu pé ó kú iṣẹ́. lára àwọn tó yòǹbó Tinubu ni Àtíkù. ó ló try ó gbìyànjú ó ní bó sòun náà òun ó ṣèrò ẹ̀. àwọn ẹnìkejì wa lókè nílẹ̀ kínní láti. Sunny ti di ẹ̀sìn ní agbájá. Sọ́yẹ́rì kí ló ṣẹlẹ̀? bá kùdùsì ẹ̀mẹ́ ló mọ̀ pé ọ́. 3. wàláì tó bá fi wàláì bí ọlọ́run yìí ní gbọ́ lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ní gbà kí ló dé wọ́n fi fake life olórí burúkú sí ọ ni. láti bí ogún ọdún tí mo ti fi ọ ọ̀ralẹ̀ ọ̀kọ́lé láti ti pàmòjọ́ mo ti pé mẹ́jọ ọwọ́ àmọ́ra mọ́tò lójoojúmọ́ àmọ́ra mọ́tò fún ọmọ sí fake life olórí burúkú káàkiri. Objection my lord ẹ má bínú jọ́ ń tọrọ Ọlọ́run rántí pé ọkọ ẹ̀ ló ń pariwo lé lórí o kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́. pẹ̀lẹ́ ṣọkọ ni wọ yàbọ̀ kọ wo lẹ́mi ọ̀rọ̀ tèmi ọkọ ní tí mo fẹ́ sọ fún ọ ni pé kò sí ní tó lè ṣe ọba rẹ̀ gbé tírélà wá kó o lọ ra tírélà kọ́ mọ́ wọ́ọ̀kì báyìí kọ̀ọ̀kan mi níjọ́ tó o bá ti ní ilẹ̀ tá a mọ̀ pé a fẹ́ nílé lórí báyìí ìjọ náà ni kò wá nítòkẹ́rù mi kò wá dé. èmi tí mo ní kó o jẹ́ ká máa bọ̀ níbí ṣé òròpórì mi dàrú ni. mi ò mọ o. ṣé mo ya wèrè ni. kí ló dé. o ṣe jẹ́ kẹ́lẹ́ ẹ̀dẹ́ mi ó pẹ̀ dẹ́ná. ẹ̀dẹ́ wo náà lọ fẹ́ pa láti bí 20 ọdún ẹ̀dẹ́ wo lórí pa. ó dà mo fẹ́ surprise ẹ̀. gbọ́ tó bá rò pé o lè fẹ́ ìyàwó kejì kankan wẹ́n fi surprise mi ìbọn ọ̀nà tó bí owó àwọn ọ̀nà tó bí owó. surprise wo ló ní fún mi tó o bá ti ralẹ̀ báyìí ká kọ́lé tiwa ọmọ kò wọ́wọ́ tí ò ralẹ̀ ò kọ́lé tí ẹ̀kọ́ kọ́ ralẹ̀ ọ̀hún náà kó kọ́ bó kọ́. ohun tí mo fẹ́ sọ fún ẹ tó fi dé ṣe bí ẹ máa ń bẹ́ ńgbà mi tí mo fẹ́ sọ fún ọ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ibẹ̀ fún òsì gẹ́gẹ́ ló ṣe dé yẹn. mo fẹ́ sọ fún ọ wípé èmi ti ní 2 plot of land ní bítà wáyé lágbára Ọlọ́run. You dey whine me.